sórí Miliki Express. Ẹ jẹ́ ká máa Miliki skalala. Fún àǹfààní àwọn tí wọ́n ṣe darapọ̀ pẹ̀lú mi lórí ètò lẹ́ni lára Olúbọ̀ ni mò ń jẹ́ ọmọ Akure Oluwayemi ọmọ àfidàsílẹ̀ fògùn ẹnu gbé ni àlejò mi àti ìlú Akure náà ti wá Ayabajesu ní ìlú Akure gbìyàn ló mọ̀ wọ́n káàkiri oníṣòjì àgbáyé ni mọ́mí Ọlọ́run dẹ̀ ń fi ti ọwọ́ wọn ṣe iṣẹ́ àrà pẹ̀lú iṣẹ́ ìyanu àti sọ díẹ̀ nípa ìtàn sí ìgbésí ayé wọn ṣùgbọ́n àwọn èèyàn kan náà ta mí lólobó ìdí gan-an tí mo fi gbé mọ́mí wá sórí ètò lónìí nù àwọn èèyàn sọ fún mi wípé ó ní ìpàdé kan tí mọ́mí máa ń ṣe ní ọdọọdún ẹ̀kan lọ́dún ló máa ń ṣe though wọ́n ní programs tó máa ń ṣe during the weeks but this during the week during the monthly yẹn pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ilé wọn ẹ̀kan ṣoṣo báyìí lọ́dún ni wọ́n máa ń ṣe é mo fẹ́ kẹ́ ẹ jẹ àǹfààní ń bẹ̀ lára àwọn tó ń lọ síbẹ̀ tí wọ́n rí testimony ni wọ́n pè mí tí ò ń ṣe èèyàn méjì tí ò ń ṣe mẹ́ta tí ò ń ṣe mẹ́rin náà pè mí pé wá lára Olúbọ̀ ó ti ń gbé ìránṣẹ́ Ọlọ́run wá lóríṣiríṣi sórí ètò Miliki Express mo fẹ́ kí ìyá mi Ayabajesu wá lábá bẹ̀rẹ̀ sí ní pé mọ́mì ní àwọn lọ sórí òkè lẹ́ni àwọn lọ sí mọ́ǹtẹ̀ lọ́la kó tó di pé Ọlọ́run wá fún wa ní ọjọ́ ìní ìyá mi nípa ìpàdé tẹ máa ń ṣe lọ́dọọdún yìí ǹjẹ́ ó ní nǹkan kan tẹ́ lè sọ fún wa nípa that program? Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ìpàdé tí mo ń ṣe lọ́dọọdún yìí kì í ṣe ìpàdé tí mo kàn dá gbé kalẹ̀. Ara ọ̀rọ̀ tí ẹ sọ lẹ́ẹ̀kan pé mo la àforífojì omijé kọjá. Mo ń la àwọn àforífojì omijé kan kọjá lásìkò ìgbà yẹn. Mo gbàdúrà bíríbírí 21 days mi rí èsì. Mo lọ sí bíríbírí 40 days tí mi ń jẹun tó jẹ́ omi lásán ni mo mu tí mo tilẹ̀kùn mọ́ra tí mi rí ẹnì kankan. Mo jáde báyìí ogun yẹn ò ṣẹ́. Mo wá wò pé àbọ̀ Ọlọ́run ò tiẹ̀ sí mọ́ ni. Mo wá lọ sí 50 days. Nígbà tí mo máa gba 50 days odidi ọ̀sẹ̀ kan tí mo jáde ṣe náà ó mú mi rìn káàkiri mi lè rìn mọ́ bẹ́sẹ̀ mi ṣe ń ṣe leléyìí. Ni Ọlọ́run wá sọ fún mi pé kí n wá lọ sí ṣọ́ọ̀ṣì wa ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ńgbà yẹn. Mo wá lọ sí ṣọ́ọ̀ṣì wa ní ṣọ́ọ̀ṣì tá a kọ́kọ́ bẹ̀rẹ̀. Bí mo ṣe débẹ̀ báyìí mo kàn sùn sórí ọ̀tà mo wá ń sọ fún mi lè gbàdúrà mọ́. Mi mọ nǹkan tí màá béèrè mọ́. Mi mọ nǹkan tí mo lè sọ mọ́. Mo kàn rí òṣùmàrè ó wá lé báyìí sójú ọ̀run. Bí òṣùmàrè yẹn ṣe lé mo wá rí ọwọ́ tó kọ̀ọ̀kan nínú òṣùmàrè. Ní ọwọ́ yẹn bó ṣe ń kọ̀ọ̀kan mo wá ń wò ó mo wá ń gbóhùn Ọlọ́run tó sọ pé sọ fún alágbájá èmi ka gbogbo ìràwọ̀ mo sì sọ gbogbo wọn lórúkọ mo mọ àtiwọlé àti àtijáde wọn mo rán ẹ sí gbogbo orí kankan kí o bẹ̀ sí sọ tẹ́lẹ̀ sẹ́ni tí ìwọ kò mọ̀ nítorí pé nínú ọ̀rọ̀ yìí lọ́kọ̀ yìí tí mi ìmọ̀ túmọ̀ ẹ̀ mo wá jí bí mo ṣe jí mo ti gbogbo lẹ̀kùn ṣọ́ọ̀ṣì ni o ọkùnrin kankan wọlé wá mi mọ̀ ibi tó gbà wọlé ó ní kí n pẹ̀lẹ́ arábìnrin ó ní Ọlọ́run rán òun sí mi ó ní mo ṣẹ̀ṣẹ̀ rí ìran kan báyìí ọkùnrin yẹn mi mọ̀ o ó ní mo ṣẹ̀ṣẹ̀ rí ìran kan báyìí ó ní Ọlọ́run ní kó lọ sọ ìtumọ̀ ẹ̀ fún mi ó ní kí n mú pépà wá ó ní kí n mú báírò sí mo wá mú pépà ó wá kọ bí màá ṣe ṣe kí n kọ báyìí 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 kí n tún fi ẹsẹ̀ bẹ́ẹ̀lì báyìí kí n fi ṣe ìdíjì rẹ̀ ó ní kí n kàn máa kọ́ kí n kàn máa sọ àsọtẹ́lẹ̀ fáwọn tí mi ti mọ̀ kí n máa tú àṣírí ogun ayé wọn ẹni tí mi rírí tó ń bọ̀ ní Amẹ́ríkà tó ń bọ̀ ní London tó ń bọ̀ ní Abuja tó ń bọ̀ lÉkòó tí mi rírí kí dẹ̀ máa sọ ogun tó wà nú ayé ẹ̀ kí dẹ̀ kọ síwèé pé kí wá pe gbogbo ṣọ́ọ̀ṣì oníkálukú máa mú ó ní nínú eléyìí tèmi bá mú ni màá ti mú solution nǹkan tó ń ṣe mí. Kábíyèsí. bí mo ṣe pé gbogbo àwọn èèyàn mi nìyẹn wọ́n bá mi kọ ìwé yẹn gbà tá a máa bẹ̀rẹ̀ akọ bíi 270 something ìwé akọ a pè gbogbo àwọn ìjọ wa a pè àwọn àlejò wọ́n mú bí mo ṣe máa mú tèmi báyìí solution nǹkan kékeré báyìí ló ń dènà àdúrà mi tí mi mọ̀ láti yẹjọ́ yìí. tẹ́tí gba 21. tí mo 21 40 50 tí mi rí dáhùn. That is tí mi rí dáhùn. 112 days. tí mi rí dáhùn ẹyọ nǹkan tí mo dẹ̀ fẹ́ràn ni tí mo dẹ̀ máa ń jẹ lójoojúmọ́ mi lè ṣe láì jẹ lójúmọ́ òun ni mo láìkì jù ní gbogbo oúnjẹ mi. Kábíyèsí. Ọlọ́run kan sọ pé
má jẹ nǹkan báyìí mú kúrò ní oúnjẹ bí mo dẹ̀ ṣe stop láti mú kinní yẹn kúrò ní oúnjẹ mi ní àárín oṣù méjì náà fi mọ́tò 3 tàbí lọ́rẹ láti ìgbà yẹn ni mo ti bẹ̀ sí lálùjọ so nígbà tó bá ti di ọdún ní àkókò ìgbà yẹn òṣùmọ̀rè yẹn máa ń lé tó òṣùmọ̀rè yẹn bá ti tún lé àwa bẹ̀ sí kọ́ ní last year akọ ó fẹ́ tó 2000 táwọn èèyàn wá lọ́wọ́ mú kò sí ẹyọ ẹnìkan bí èrò ṣe pọ̀ tó sọ pé nǹkan tó ń mú ó yàtọ̀ sí nǹkan tó wà lọ́kàn òun tàbí ó yàtọ̀ sí nǹkan tó ń bá bọ̀ tàbí ó yàtọ̀ sógun tó ń jà òun. mébọ̀ níbẹ̀ yàrá Àkúrẹ́ here I come mébọ̀ Àkúrẹ́ o mébọ̀ ṣì ń gbọ́ mi I am coming. kò sí ẹnìkan títí ẹ̀ máa yàtọ̀ sí nǹkan tó ń rí àlá tó ń lá Ọlọ́run á túmọ̀ ẹ̀ ogun tó ń jà tó ń fúnra ara ẹ̀ ò mọ̀ Ọlọ́run á túmọ̀ ẹ̀ àwọn àṣírí kékeré kan báyìí ló máa ń yọ ayé èèyàn lẹ́nu Bíbélì wípé àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀ yóò sì mú wọn mọ májẹ̀mú rẹ̀ ṣé rí téèyàn bá mọ àṣírí nǹkan tó yẹ kó ṣe tàbí àṣírí ogun tó ń jà tàbí àṣírí ìtọ́ni bó ṣe máa lu àlùyọ ó lè máa gbàdúrà kó mú Ọlọ́run lékè ṣùgbọ́n àṣírí yẹn òun la máa ń fi sínú ìwé lọ́dọọdún gbogbo èèyàn máa mú ìwé yẹn tá a bá ti mú ìwé yẹn ní on 31st January ìgbà mi ò lè má bọ́ sí on 31st Sunday tó bá ti gbẹ̀yìn ní January ni òṣùmọ̀rè yẹn ti máa ń lé Sunday tó bá ti gbẹ̀yìn ní January la máa mú ìwé yẹn so àwa gba àdúrà àwẹ̀ funfun ọjọ́ 7 tọdún ìbáyìí bọ́ sí 31st January ní gbogbo èèyàn máa mú ìwé a máa bẹ̀rẹ̀ àdúrà ẹ̀ ní on the 1st February a máa parí ẹ̀ ní on 7 yẹn ní gbogbo wa máa wọ white a máa rí ọ̀wọ́ àwọ̀ sọ́mọ̀ tó máa sọ̀kalẹ̀ ní year 2014 mo lọ kéde lórí tẹlifíṣàn lórí rédíò mo ní kí gbogbo èèyàn wá wò ó bí ọ̀wọ́ àwọ̀ sọ́mọ̀ ṣe sọ̀kalẹ̀ tá a kà nínú Bíbélì bó máa ṣẹlẹ̀ ní orí òkè àlùyọ èmi ò dẹ̀ mọ̀ mo kàn ń sọ̀rọ̀ ìgbàgbọ́ ni àfìgbà tá a bẹ̀rẹ̀ àdúrà ní ọjọ́ kẹta tí a bẹ̀rẹ̀ ọwọ́ àwọsánmọ̀ sọ̀kalẹ̀ nígbà tó di ọjọ́ keje ọwọ́ àwọsánmọ̀ sọ̀kalẹ̀ akàndédé rí pé èéfín funfun ó kàn wá láti ọ̀run ó dẹ̀ kùnú tẹ́pìlì dé gbogbo orí àpáta wa nẹ́nu ibi tí ilẹ̀ wa mọ́ gbogbo èèyàn rí gbogbo èèyàn kọ́kọ́ rò pé bóyá àwọn èèyàn eléyìí kì í ṣe èéfín iná kì í ṣe èéfín kìíní èéfín white a máa rí wà àdúrà téèyàn ti ń gbà lógún ọdún lọ́gbọ̀n ọdún á dẹ̀ rí ìdáhùn ẹ̀ kò ń ṣe magic ohùn Ọlọ́run ni kò ń ṣe ìgbékalẹ̀ ènìyàn láti ọ̀dọ̀ Ọlọ́run ni tó bá tún parí ẹ̀ ní ọ̀sẹ́rìn wọ́n á tún pa ìwé náà dé ó tún dọdún tó ń bọ̀ àwọn èèyàn sọ fún mi pé mọ́mí program tó lágbára mi ṣe máa ṣe lóṣooṣù program yìí ní oníkálukú tí lálùyọ mi ṣe máa ṣe program olóṣooṣù ní 1st 2nd 3rd àdúrà la máa ń fi gbà Ọlọ́run dẹ̀ máa ń ṣe ìyanu gan nínú ẹ̀ ṣùgbọ́n eléyìí ẹ̀ẹ̀kan lọ́dún la máa ń ṣìwé yẹn sílẹ̀ láì rí wòlíì kéèyàn má rí mi rárá tó bá ti mú ìwé ẹ̀ á ti gba mẹ́sẹ̀gì wòlíì ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ náà máa sọ pé aráyé rọ̀run ni mí kì í ṣe mi Ọlọ́run ni. síbẹ̀ Olúwa dára bó ṣe wù kó rí o ìdààmú ayé lè pọ̀ síbẹ̀ Olúwa dára ìdààmú ayé lè pọ̀ síbẹ̀ Olúwa dára. Ọlọ́run dùn sí gbogbo ẹ̀yin ènìyàn bàbá mi dùn sí ẹ̀yin ẹ̀ ṣe dán Ọlọ́run wò nínú ayé màmá yìí kẹ́ ẹ mọ̀ wípé bóyá lóòótọ́ ni bàbá ń bẹ láàfin rẹ̀ tó ń ṣọlá bóyá lóòótọ́ ni alágbádá iná ń bẹ láàfin rẹ̀ tó ń ṣògo mọ́mì ní program yẹn máa bẹ̀rẹ̀ ní on the 31st of January 31st oṣù tá a wà nú èyí 31st January 2016 mọ́mì ní ẹ máa bọ̀ ẹ wá dán Ọlọ́run kí ni ìṣòro yẹn gangan kí ló ń là kọjá ṣé àìrọ́mọbí ni ó lè jẹ́ nǹkan kan tí ìwọ náà ń jẹ ṣé àìlè lálùyọ ni
ṣé ẹ lè bẹ́gbẹ́ pé àbò fẹ́ travel o opportunity ó kàn di pé o ti lówó rí o lówó mọ́. What is that thing? Kí ni nǹkan náà gangan tó ń là kọjá tí Ọlọ́run àwímáyẹ̀hùn àlèwí lè ṣe tí ò ní ṣe? Ìyẹn máa bọ̀ ní 31st of January 2016 kẹwàá dán Ọlọ́run wò nínú ayé màmá káti ẹ wò bá bá sí ẹ tún pè mí náà ara àwọn tó lọ bẹ̀ torí testimony náà pé ìpínlẹ̀ Olúbọ̀ máa gbé Ayabajesu bọ̀ lórí ètò nítorí pé àwọn rí ọwọ́ Ọlọ́run. Ẹ̀yin náà kẹbà lè pè pé lára Olúbọ̀ mo ní testimony. Ẹ wo èmi kan máa gbìyànjú máa dé bẹ́ẹ̀ torí èmi náà ní ọdún yìí mo fẹ́ rí ọwọ́ Ọlọ́run pẹ̀lú ọwọ́ iná pẹ̀lú ọwọ́ àrá kó fi ọwọ́ iná àti ọwọ́ àrá kó fi bá gbogbo wa rìnrìn àjò ní 2016. Mọ́mì, ilé ìjọsìn yín báwo la ṣe lè débẹ̀ àti wípé kí ni àwọn ìsìn tẹ́ máa ń ṣe ń bẹ̀ ní gbogbo ọjọ́? Bí a ṣe lè dé ilé ìjọsìn wa, gbogbo àwọn tó bá ń bọ̀ láti ìdálẹ̀ tí wọ́n gbé l'Ákúrẹ́ tó bá ti bọ́lẹ̀ ní bus stop tàbí wọ́n gbé mọ́tò bọ̀ kán béèrè nepa market. Tó bá ti dé ibi ọjà nepa wọ́n lè pe ọlọ́kadà tí ó bá yẹ pé wọ́n gbé mọ́tò bọ̀ á lead wọn dé orí òkè àlùyọ. Gbogbo èèyàn ló mọ̀ orí òkè àlùyọ lọ́nà Gbàtòrò lẹ́gbẹ̀ẹ́ swap nurse ní opposite arcade. Gbogbo èèyàn ló mọ̀ ni wọ́n transformer ńlá kan wà níbi tó ti máa yà. Tó bá ti yà báyìí á kàn máa wo orí òkè yẹn tán roof ní blue. Orí òkè yẹn blue náà roof ẹ̀ á máa wò straight ni kò ṣòro mọ̀ tí èèyàn bá ti miss ibi tá ti yà ó kàn máa lọ straight ni. Then ní ọ̀sọ̀ọ̀sẹ̀ a máa ń ṣe Bible study ní ọjọ́ Wednesday ní orí òkè yẹn náà. Ní orí òkè yẹn ní ti program ọ̀sọ̀ọ̀sẹ̀ ni o. Wednesday yẹn náà ni mo máa ń dá àwọn èèyàn lóhùn láti 3 dá 6. Mo máa ń dá àwọn èèyàn lóhùn. Then a máa ń ṣe service níbẹ̀ lọ́jọ́ Sunday. Then àdúrà kan wà tó máa ń pa gbogbo èèyàn pọ̀. Ìyẹn eléyìí tí mo sọ yìí fún ti àwọn ọmọ ìjọ ni. Ṣùgbọ́n eléyìí tó pa gbogbo èèyàn pọ̀ a máa ń ṣe ìpàdé. Jésù ṣeun. Eléyìí tó pa gbogbo èèyàn pọ̀ a máa ń ṣe ìpàdé kan lóṣooṣù every 1st, 2nd, 3rd. Ọ̀sán mẹ́ta òru mẹ́ta 6 hours day 6 hours night la fi máa ń gbàdúrà àdúrà àgbàyọrí. Ìyẹn náà ó gbóná bí ajere ni. So oṣooṣù la máa ń ṣe yẹn. Eléyìí ẹ̀kan lọ́dún la máa ń ṣe. Tó bá di August a ṣe convention. So bá a ṣe máa bí sí wá ṣe rí nìyẹn. Ṣùgbọ́n tí májẹ̀mú Òṣùmàrè yìí tá a fẹ́ ṣe níparí oṣù yìí ìyẹn ò kì í ṣe program ìdásílẹ̀ Ọlọ́run ni. Torí gbogbo àwọn wòlíì ńláńlá wọ́n wá mú lẹ́tà láti ṣe kọ́pì ẹ̀ á dàrú mọ́ wọn lọ́wọ́. Kábíyèsí o. Mo sẹ́ni tí ò ti try ẹ̀ òkúta àṣàyàn ni. Kábíyèsí Olódùmarè. Tó bá yẹ pé wọ́n jẹ́ kí mú wá kọ̀ mú wá kí gbogbo ní ìkẹ́kọ̀ọ́ mú ti ní ẹ̀ tó dìgbà tí Ọlọ́run bá ní kí gbogbo èèyàn mú yẹn kó tó wà available. Àti kọ́ láti on the 1st oṣù yìí. Kábíyèsí o. Kábíyèsí o. Alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn àìkú àìṣá àìdíbàjẹ́ àìpapòdà kábíyèsí tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run tí ń bá ẹ̀dá rìn ìrìn àjò. Ọlọ́run tí kì í fi àwọn ọmọ tirẹ̀ sílẹ̀. Òun lẹ ti gbọ́ yìí gbogbo ibi tó ń wò mí nínú ilé. Mọ́mí ní tẹ́ bá ti dé nepa ẹ ṣáà sọ fún anybody. Ẹ já pọ̀ ọlọ́kadà kó lead yín lọ sí orí òkè àlùyọ pé ibẹ̀ ni Ọlọ́run tẹ̀dó sí. Ibẹ̀ lọ́lọ́run tó ti ń dáhùn àdúrà. Tó dẹ̀ tún ti ń ṣe bí ìtàtijọ́. Ẹ̀mọ̀ mú sọ́lẹ̀ kún mú bàbá ń bẹ láàfin rẹ̀ tó ń ṣọlá. Mo fẹ́ràn láti máa kọrin nítorí pé alágbádá iná ń bẹ láàfin rẹ̀ tó ń ṣògo. Ògo Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Ẹ̀wọ̀ Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Ogun tẹ́ fi ń wo ètò yìí ní gbogbo ọjọ́ Sunday ojú náà wà ní fọ́ o. Orí yín ò ní gbàbọ̀dẹ̀ tọmọtọmọ. Mọ́mì, ǹjẹ́ ó ní ogun kankan tí èèyàn kankan gbé wá sí orí òkè yẹn rí tí Ọlọ́run ò ṣe rí? Mi ì tí ì rí. Torí a ti sọ fún Ọlọ́run torí ìgbà tó Ọlọ́run pè mí mo sọ fún pé Ọlọ́run obìnrin ni mí o. Aláìlera ni mí o. Nọ́mbà 1 mi ìfẹ́ sìnkú. Látijọ́ tí ìjọ wa ti bẹ̀rẹ̀ àsìkò rí. Kábíyèsí o. Nọ́mbà 2 ogun tí ìwọ Ọlọ́run kò bá ní ṣẹ́ má jẹ́ kán gbé wá o. Tó bá júwe ibẹ̀ jẹ́ kó ṣìnà kó lọ bòmíì. So eléyìí tí ìwọ Ọlọ́run bá máa ṣe ni kó máa jẹ́ kó máa wá. So kò sí eléyìí tó wá tí Ọlọ́run ò ṣe. Ẹ tó ní fibroid 23 years ó fi bí ọmọ lórí òkè.
ẹni tí àti ẹ ti bàjẹ́ tó fẹ́ gbé lọ sí India for operation nígbà tó dórí òkè Ọlọ́run tó àti ẹ ṣe ó dẹ̀ kò lọ sí India mọ́ ó dẹ̀ ti wà òkè ń sìn. Ẹni tí kíndìnrín ẹ̀ ti bàjẹ́ tó ní wọ́n fẹ́ pààrọ̀ kíndìnrín ẹ̀ Ọlọ́run pààrọ̀ kíndìnrín láì ṣe operation. So tá a bá ti wà ń bẹ̀ yẹn gbogbo focus wa ni àdúrà àti bí Ọlọ́run ṣe máa ṣe, kò sí àfikún, kò sí jùjú, kò sí pé à ń pẹ́ nìkan sẹ́yìn à ń ṣe, kò sí ètò. A gbàdúrà a dẹ̀ rọ́wọ́ Ọlọ́run lójú ẹsẹ̀. Kò sí ẹni gbọ́kẹ́ bí èrò bá ṣe pọ̀ tó ansẹ̀tì lásán kò ní sọnù torí pé Ọlọ́run wà lójú iṣẹ́. Ansẹ̀tì lásán kò sọnù níbẹ̀ ni torí pé Ọlọ́run wà lójú iṣẹ́. Ọlọ́run ló ń ṣe kì í ṣe ènìyàn. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ kì í ṣe òye ènìyàn. Kò ń ṣe nǹkan tí èèyàn lè sọ pé èmi mo bì lò, kò ń ṣe mi. Ta ni mí? Ta ni ìran mi tó bẹ́ẹ̀? Ẹni tó ní iṣẹ́, tó ní gbogbo agbára, tó bá fọ̀ nínú ìjì, àwọn ènìyàn kò ní gbọ́ ohun tó ń sọ. Tó bá fọ̀ nínú àrá, àwọn ènìyàn kò ní gbọ́ èdè rẹ̀. Ṣùgbọ́n tó bá fọ̀ nínú ènìyàn, ènìyàn ló rán sí ènìyàn. So tó bá fọ̀ nínú ènìyàn á ṣe é tú. So òun ló ṣe ń fọ̀ nínú aláìlera. Alágbára ni tó fọ̀ nínú aláìlera. Ọlọ́gbọ́n ni tó fọ̀ nínú òpè. Ẹni tó mọ gbogbo ni tó fọ̀ nínú aláìmọ̀kan. Tẹ́ bá débẹ̀ mọ̀ wípé eléyìí ó kọjá òye ènìyàn, kì í ṣe iṣẹ́ òye ènìyàn, kì í ṣe program òye ènìyàn. Èmi fúnra mi ó máa ń bà mí lẹ́rù ní year 2014 nígbà tá à ń ṣe program yìí. Mo wá mú ìwé tèmi torí ọdọọdún mo máa mú ìwé. Ìgbà yẹn lèmi náà máa mọ nǹkan tó Ọlọ́run ní fún mi nínú ọdún. Ṣé mọ̀ pé bẹ́ẹ̀ yẹn ṣe wà báyìí kò rí àtàrí ara ẹ̀. Ṣùgbọ́n tó bá da fún program yẹn Ọlọ́run á sọ̀rọ̀ tèmi náà fún mi. Aṣọ àṣírí nǹkan tó Ọlọ́run fẹ́ ṣe fún mi nínú ọdún, nǹkan tó yẹ kí n ṣe, nǹkan tí ò yẹ kí n ṣe, ìbò bá yẹ kí n lọ sí ìrìnàjò kan bí ò yẹ kí n jẹun bí ò yẹ kí n jẹun. Obìnrin kan wá ní last year nínú ìwé tó mú ni Ọlọ́run òun ló kó yọ lọ́wọ́ ikú. Ni Ọlọ́run sọ pé tó bá mú ẹran wá fún ẹ má jẹ o. Níjọ́ kẹta tó dé ni wọ́n mú ẹran wá fún láti ìlú Èlẹ́kìtì tó ní wọ́n ṣe márèjì wọ́n dẹ̀ ṣe pọ́ǹsì ẹran yẹn. Ó ti fẹ́ máa jẹran yẹn wá rántí pé nínú ìwé tó mú wọ́n mà ní kó má jẹran. Ló bá lọ mú ẹran yẹn ló bá lọ lọ sọ́dànù. Àtajá tó jẹ ẹran àti ológbò tó jẹ ẹran gbogbo àti èkúté tó jẹ ẹran gbogbo wọn kú. Ó wá ń yílẹ̀. Ìtọ́ni kékeré kan báyìí ló máa yí kúkúrò lórí èèyàn. Ìtọ́ni kékeré kan báyìí ló máa mú èèyàn lálùjọ. Ìtọ́ni kékeré kan báyìí ló máa mú ogun ayé èèyàn ṣẹ́. Ìtọ́ni kékeré kan báyìí lá mú ayé èèyàn wá sí títọ́. So ìtọ́ni yẹn ni Ọlọ́run gbé kalẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún tó ní kí n máa tọ́ gbogbo àwọn ènìyàn. Pàápàá àwọn tó ti gbàdúrà tó rò pé bóyá àdúrà kì í gbà. Tó ti lọ káàkiri tó rò pé gbogbo àwọn wòlíì onírọ́ ni wọ́n. Ìwọ náà tún wá tẹ̀sí eléyìí wò. Wá mọ̀ wípé Ọlọ́run ṣì wà bí ìṣàtijọ́ tí ò yí padà. Eléyìí kì í ṣe program ènìyàn. Fún ìdákalẹ̀ Ọlọ́run ni. Kò ń ṣe nǹkan tá a lè máa ṣe lóṣooṣù tàbí lọ́dọọdún torí pé èrò pọ̀ ká máa ṣe bí tó bẹ́ẹ̀. Tó bá ti pa ìwé yẹn dé wọ́n padé náà nìyẹn ó tún di ọdún tó bọ̀ kan tó tún ṣe. Òun lẹ ti gbọ́ yẹn gbogbo tó ń wò mí nínú ilé. Mọ́mì sọ wípé tẹ́ bá ti dé ìlú NEPA ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń bọ̀ pátápátá tẹ́ bá ti dé NEPA market nílùú Àkúrẹ́ bá dé bus stop ẹ rò pé NEPA lẹ́ ń lọ NEPA market lẹ́ ń lọ. Bí ẹ dé NEPA market ẹ pọ̀ ọlọ́kadà dákun torí Ọlọ́run tẹ ò ní bàjẹ́ dákun mú mi lọ sí ilé ìjọsìn ìyàwó Ayabajesu o orí òkè àlùjọ ẹ mú mi débẹ̀ o. Mọ́mì láwọn máa wà ń bẹ̀ ní gbogbo ọjọ́ Wednesday pé programs máa ń wà ń bẹ̀ ní every Wednesday. Àwọn dẹ̀ máa ń dá àwọn èèyàn lóhùn láti aago 3 títí di aago 6. Lẹ́yìn ìgbà yẹn wọ́n ní eléyìí tí mọ́mì fi wá yìí mọ́mì kẹlẹ́ pé kiri kan májẹ̀mú Òṣùmàrè. Mọ́mì ní májẹ̀mú Òṣùmàrè. Tí a ti sọ àsọtẹ́lẹ̀ fún ayé gbogbo ènìyàn. Amúlẹ́ta àṣírí ayé ẹ̀ àṣírí ìkọ̀kọ̀ tó fúnra rẹ̀ kò mọ̀. Mọ́mì sọ wípé tẹ́wọ́yà ti dé ní NEPA ẹ̀yẹn gbọ́kadà kó lídì yín lọ sí orí òkè àlùyọ
tẹ́ bá ti débẹ̀ 31st náà máa bẹ̀rẹ̀ sí ní mú lẹ́tà kẹ́yìn náà kẹ́ lọ mú títí yín tẹ́ bá débẹ̀ tẹ́ bá mú tán 7 days ni ẹ fi wọnú àwẹ̀ àti àdúrà tó ní agbára tọ́lọ́run adé ṣe bẹ́ẹ̀ tá jẹ́wọ́ agbára ẹ̀ ẹ wá wò ó ẹ dákun ẹ wá báírò ní ìsìn o báírò pépà ìwé gbogbo ẹ bá mú sí tòsí mo fẹ́ pe nọ́mbà o ṣe ń fún yín ní ìṣẹ́jú kan sí kò sáyé ìṣẹ́jú kan ẹni bá ti pè mí pé ẹ dákun nọ́mbà mọ́mì mo máa kọ́ ṣakọ ni o yà mo máa fi yín ṣakọ abẹ́ta kẹ̀tẹ̀tẹ̀ mú nọ́mbà mọ́mì ní ìsìn ẹ jọ̀ọ́ ẹ bá mi wá báírò and then nọ́mbà yẹn máa lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín dòóso ẹ bá mi mú báírò nọ́mbà tẹ máa pè mọ́mì sí ní 080 34 71 54 90 lẹ́ẹ̀kan sí 080 34 71 54 90 nọ́mbà mọ́mì nìyẹn nọ́mbà kejì rèé 081 72 81 6449 lẹ́ẹ̀kan sí 081 72 81 6449 kẹ̀tìkọ́ yóò dà fún yín ìmí ìtúlẹ̀ lẹ́yìn o 081 07 92 0849 lẹ́ẹ̀kan sí 081 07 92 0849 tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ rí tí gbogbo yẹn kọ́ ẹ̀kọ́ eléyìí tí mo fẹ́ pè yìí o eléyìí ni àṣekágbá nọ́mbà o the last one tó máa jẹ́ ti kẹrin òun rèé 080 32 22 8269 lẹ́ẹ̀kan sí 080 32 22 8269 ẹ ṣé o ẹ̀yin pé mọ́mì ẹ̀yin náà mọ̀ pé ọlọ́run á tú àṣírí gbogbo ogun tó ń ja oníkálùkù mọ́mì ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ pàpè yín pẹ́ jẹ́ wa ọlọ́run á máa sọ agbára yín dọ̀tun ẹ̀ ní dẹni àná láàrin àwọn ìránṣẹ́ ọlọ́run àní wá yín tì kẹ́ tó dìde kúrò lórí ètò mọ́mì ẹ bá mi fi àdúrà ẹ bá mi fi súre fún gbogbo àwọn ènìyàn nínú ọ̀sẹ̀ tá a wà ẹ̀kọ́ ní testimony gbogbo àwọn tó wù láti wá sí orí òkè yẹn láti wá bá ọlọ́run pàdé kí ọlọ́run fún wọn ní okun àti agbára láti wá kọ́lọ́run fún wọn ní orí ọ̀fẹ́ kọ́dẹ̀ ṣe àṣeyọrí kan lu àlùyọ nínú ọ̀sẹ̀ tuntun tá a fẹ́ bọ́ sí. ní orúkọ Jésù bàbá wa àti ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ bá wa ṣohun gbogbo ọlọ́run ẹ gba ọpẹ́ wa olóòtú lórúkọ Jésù ẹwà yín kò ní ṣá èṣù ò ní bẹ̀ wá yín jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórúkọ Jésù nínú ọdún ẹ ó lu àlùyọ gbogbo ẹ̀yin tẹ́ wà níbí lórúkọ Jésù nínú ọdún ẹ ó lu àlùyọ ilé iṣẹ́ yẹn á máa gbòòrò sí ilé iṣẹ́ yẹn á máa gbòòrò sí lórúkọ Jésù orílẹ̀-èdè Nàìjíríà wà lálàáfíà lórúkọ Jésù ọ̀pọ̀ ohun rere gbogbo yóò wá sórílẹ̀-èdè ní ọdún yìí gbogbo ewu ìkún omi tọ́lọ́run sọ pé ó máa ṣẹlẹ̀ lọ́dún yìí ọlọ́run á bá wa mọ́wọ́ ẹ̀ dúró ọlọ́run á ṣàánú fún wa aráàánú gbà lórúkọ Jésù Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù. wọ́n yẹn tẹ́mi nínú ilé ẹ jẹ́ ká lọ sílé agbára náà tí a bá padà dé àtẹ̀mí àti àlejò mi kejì lájọ máa wọlé dé òru ni wọ́n ń ṣàmùfò olóko ẹ̀kú dédé àsìkò. Let's go to church, my people. Bro, go. Búlẹ̀ kò gbàdúrà. Baba God, àwa ọmọ rẹ̀ dé láti gbóhùn ẹ̀bẹ̀ wá sókè sí ọ gẹ́gẹ́ bí ó ti gbọ́ àdúrà Èlíjà bàbá gbọ́ àdúrà mi gẹ́gẹ́ bí ó ti gbọ́ àdúrà Èlíjà bàbá gbọ́ àdúrà mi. Okay, bàbá wọ́n pariwo pa àwọn lógun àdúrà nìkan ni mo mọ̀ mo fi ń kọkùn mo mọ̀ páláwo wà bẹ̀lá dáhùn ṣe ẹrù mi ń bẹ lọ́wọ́ ẹ̀ bàbá bá mi gbé cause I believe in you only I'm a sinner I no talk say I too holy all my enemies you dribble with no mercy
not to brag but just to learn lesson. Àdàbí tí bá ro tí wọ́n láìda, wọ́n ṣe science láti try outshine wa. Àdàbí tí mọ́mì mi bá kéṣe wọn, wọ́n pọ̀ fọ̀bọ̀ Olúwa ò gbédè wọn. Well, I'm just alone with my God. I tire for this sport, so I pray make I pot. I believe in my lima, Jehovah na my sword. Hey, Jehovah na my sword. Baba God, àwa ọmọ ready. Láti gbóhùn ẹ̀bẹ̀ wá sókè sí ọ. Gẹ́gẹ́ bí ó ti gbọ́ àdúrà Elijah. Baba gbọ́ àdúrà mi. Gẹ́gẹ́ bí ó ti gbọ́ àdúrà Elijah. Baba gbọ́ àdúrà mi. Okay, oni kí máa ṣiṣẹ́ díẹ̀, máa rere púpọ̀, pérò máa páàkì sọ́dọ̀ mi bẹ́ni tó wà ní Kútọ̀. Everyday grinding fàájẹ́ ògùngùn nísọ̀, ìgbà mi máa kọrin kalẹ̀, nobody to feature. Àti aya mi bá mi kú, àdúrà ló jẹ́ kó bá mi yé. Fìtílà ní kérúbù àbẹ́là sẹ̀lẹ̀ ò láfiwé. Ẹni tó rù ló máa sọ kò ní gbẹ́mí mi. Ìgbà tí mo ti jáde inú ìdí, mo ti lẹ́ni mi. Mi ò lè sọ̀rọ̀ bá sọ pé kọ́ máa kí wa kó ewu ọmọ. Púpọ̀ wa ọ̀pọ̀ fẹ́ kí mọ́mí mi jẹ wọn mọ́. Ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún ṣe la máa ń bú sẹ́rìn. Tíṣòro bá ti pọ̀ jù ó di dandan ká gbèsè mi. Yọmí, mo mọ̀ pé àwọn pípù yìí lágbára. Wọ́n ní kò ṣe jíbọ́lá wàláhì ó máa sábà wà. Mo fẹ́ bó kọ́ wàláhì ó máa dára wa. Jehovah ṣóhun gbọ́ ìwọ nìkan ni mo sáwá bá. Baba God, àwa ọmọ ready. Láti gbóhùn ẹ̀bẹ̀ wá sókè sí ọ. Gẹ́gẹ́ bí ó ti gbọ́ àdúrà Elijah. Baba gbọ́ àdúrà mi. Gẹ́gẹ́ bí ó ti gbọ́ àdúrà Elijah. Baba gbọ́ àdúrà mi. He said make we always dey pray for our enemies. They getting stronger, oh Lord, see them frenemies. He said make we always dey pray for our enemies. They getting stronger.